سحابا. bàbá wa lágbóró ẹ kú oríire ẹ̀yin ṣe ti ń jẹ́ ọ̀sẹ̀ méjì sísìn àbá náà ń ṣe tiẹ̀ lónìí. وكلم في الدجى موسى بلطفه ẹ̀yin ìyá ọlọ́run jẹ́ oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa. كلاما ثم ألهمه الخطابا. gbogbo àwọn ọmọ súnmọ́ra tá à ń bẹ́ bí ìyá àlùbáríkà. ويا من رد يوسف بعد بعده èyí ò ní jáde máa fáfá wa Abdulgafar. وكان أبوه ينتحب انتحابا. ilé alákàámu kàwá yìí. وكان أبوه bàbá wa alákàámu wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ wa yìí. ينتحب انتحابا. bàbá wa alákàámu lọ́wọ́ mi jẹ́ wọ́n ráre. ويا من خص أحمد وصلتفاء bàbá wa ṣẹ́kù wa lábẹ́ mi ẹ̀kú oríire o. وأعطاه الرسالة والكتابا. àfa onísáwòní àfa àmàgàdì. وكرمه وسماه حبيبا. وأعتق من شفاعة الركابا. وأعتق من شفاعة الركابا. إذا كان على طائر منعت بإيه وأجزلت ثوابا. منعت بإيه وضعفت ثوابا. آمين جماعة آمين 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 الله. آمين الله. أكرمك الله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. a ó sì méjì sí yókù mẹ́ta bó bá ṣe pé méjì tá a rí ṣe náà nìyí tọ́lọ̀ ń sì bá wa gbà á pọ̀ mọ́ gbogbo iṣẹ́ táwọn àfáà wa ti ń ṣe bọ̀ látàná ó ti tó ọ̀sẹ́ni tí ń bẹ níyà yín nínú wa tí ò ní bùkátà tọ́lọ́kàn tọ́lọ́run ìbá ni أكرمك الله. tọ́wá sọ kálukú di pé àwa wà nínú ètò kò ṣeé sọ jáde a sì ń gbé síwájú ọlọ́run pé sàánù mi léèrè wọ́n sì ti sí wa ń bẹ́rẹ̀ pàtó pé ìdá kúńtà fi hàmì wàgámì wàṣídàtì kọ́dà wà sí bá àtà zúnà ọ̀gbọ́nìkúta fi ààrẹ. إذا كنت في هم وغم
وشدتي وأصبحت محزونا وقلبك في حرجي. tó bá ń bẹ nínú ìwé kùkan ìbànújẹ́ kan tí òjò gbádùn. وأصبحت محزونا وقلبك في حرجي وأصبحت محزونا وقلبك في حرجي. ọ̀nà yòówù tí ìbànújẹ́ òun lè wù kọ́ gbà wá oògùn ẹyọ kan ṣoṣo lòògùn rẹ̀ fasọ́lì fàṣọ́lì bàṣírì muhammadin كثيرا فإن الله يأتيك وصل عليها بالبشير محمد àsìkò ànábì àyògbé. كثيرا فإن الله يأتيك بالفرج. ẹsẹ̀ èèyàn bá ti rin àlọ́mọ tó wúwo. صل على الهادي البشير محمد. olódì tó fi lẹ lèkélèké lóko màálù ní tẹ̀lé kì í. على الهادي البشير محمد كثيرا فإن الله يأتيك بالفرج. nínú bẹ́ẹ̀ máa ń bẹ ní ọ̀rọ̀ rẹ̀ sátẹ̀sẹ̀ bọ́sẹ̀ rẹ̀ lálẹ́ kọ́ wá pàkájà aṣọ ògbóra wọ́n máa sàṣà lárúkà nẹ́bí mọ́kà. فإن الله يأتيك بالفرج. ọba tó dá ẹnu búzẹ́rì padà tó dá ìwé fún rẹ̀ padà kò kú òlérí ìjẹ́ yóò ṣe ti wá ní. كثيرا فإن الله يأتيك بالفرج. nígbà wá gbà pé bẹ́ẹ̀ lórí ká ní Allahumma salli اللهم صل ala sayyidina Muhammadin على سيدنا محمد wa ala alihi wa ashabihi wa sallim. وعلى آله وأصحابه وسلم. ẹlẹ́ẹ̀kẹta ká ní sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. kúlù wà láwọ̀ ẹyọ kan pẹ̀lú bísímìlá. ọ̀rọ̀ wà lẹ́dí àgbà. رضي الله عنه. àfa àgbàṣẹ́rù náà tábìlì àdámì الله. wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ láwọn àfa wa ọmọ wọn bí wọ́n ṣe tó wájú rẹ o kò sì báyé wọn dákun bá fi kúrò wà láwọn náà ti sẹ́fún آمين. ọlọ́run kà á kú pé gbogbo wà yìí aránṣẹ́ ìdùnnú sí kábàárì wọn kí wọ́n máa ráàánú náà gbà lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn náà ọlọ́run آمين. sábà wá sí bẹ́ẹ̀ kó lè kó wà lọ. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا bàbá wa lẹ́jọ́ àgbà tèmi أدام ọlọ́run الله bá wà láyà حياته. ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí bàbá wa lẹ́jọ́ àgbà tiwa níjòkó yìí. حفظه الله. àáfà wa Muhammad Kamaluddin Safiyullah أدام الله حياته. أدام الله حياته. ẹ kú oríire púpọ̀ gbogbo òjòkó ilé ní ọlọ́pìn kí ní kú oríire ẹjọ́ ìwòkọ̀ ọ̀rọ̀gbọ́ رحمة الله. àbẹ̀ ọlọ́run kó jẹ́ kọ́sẹ̀sẹ̀ fún ilẹ̀ ní ọba sí àmì wọ́n fi bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yin àfá wa níjòkó àfá wa Mágàjí ó ti kárí ọ̀sẹ̀ni tí ó gbà mọ́ ọ̀sẹ̀ni tí ó gba Mágàjí gbogbo túnmọ̀ àtàgbègbè ẹ̀ ẹ̀sẹ̀ òun Mágàjí Mágàjí túnmọ̀ nìkan ní o àtàgbègbè ẹ̀ àti gbogbo túnmọ̀ àtàgbègbè ẹ̀ Mágàjí لا إله إلا الله. àti àfáwà ìmọ́sírí àfáwà láre حفظه الله. gbogbo ẹ̀yìn àfáwà onífàwà àfáwà ọ̀kọ́sẹ̀ ṣe àfáwà lábẹ́ ní ṣe àfáwà sílù sọmọ ṣe láti ìgbàdúrà gbogbo ẹ̀yìn àfáwà sábí lára kẹta òfin ìrìnàjẹ̀míà آمين. àfáwà ṣe ṣe
Abdulaziz Abdullahi bàbá wa nípàdé òní bàbá wa ládìpá mo wá darí ẹ̀ sórí ẹ̀yìn tọ́lọ̀ ń kó wa ní lọ́wọ́. bàbá oníkàdá àkìyín púpọ̀ ẹkú ọ̀rọ̀ ọmọ ẹ ṣé púpọ̀. bàbá mi lábẹ́ mi adamallahu hayata ẹkú wájú 80s bá a ṣe máa jòkó tẹ̀lé wọn náà ní mólìdí gbogbo 80 90 nínú àgbà ṣéhù nílẹ̀ yìí ni bàbá lábẹ́ mi wà àmọ́ àwọn kan jábọ́ lójú ọ̀nà tí sì í jábọ̀ lọ́pọ̀ bọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni Ọlọ́run wá ṣàánú ẹ̀ níbẹ̀. ìlọ́mọ sẹ́kù fìrífìrí Ọlọ́run lẹ́lòmí rí tọ́ta jẹ́ fìrífìrí ni o. bàbá àbáyé púpẹ́ ọba tẹ ẹ̀kú kìkìdá ṣé ìgbà pẹ̀lú wàhálà abẹ́ mi wọ́n sẹ̀ ìdílé ọba kìkìdá ṣé ìgbà pẹ̀lú wàhálà. àwọn mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ bẹ́ẹ̀. gbogbo ìfẹ́hùn náà gbogbo wá gbogbo rẹ̀ látara ayé bí a ṣe kàtọ̀ àmì bá wà ní òkú nínú ọ̀fẹ́ kí wọ́n sọ̀rọ̀ àwọn náà mọ̀ ọ̀fẹ́ kí tẹ́lẹ̀ mọ́ bá kọ́ dé ìjòkó àádẹ́lù àgbò ní yọjú títí a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ abẹ́ ìkúṣẹ́ o àwa kí gbogbo ẹ̀yin bàbá wa kò ṣe bàbá wa lágbòrò àti ẹ̀yin bàbá yín dúpẹ́ ni. Allahu Akbar. ẹ̀yin ìyá olùbáríkà tẹ́ nájà dùnú Rawdatul Abrar Allahumma ọjọ́ ọmọ ọlọ́mọ lẹ̀ ní ẹ̀yìn ọlọ́mọ bá yín lẹ́ti yín náà ẹni ọlọ́run tí wọ́n máa ná tiẹ̀ lọ́wọ́ ọlọ́run ní bomi pa tí ọba yàtọ̀ fún yín ọmọ dá sí i dáàgbẹ́jọ́ máa kéwú akíra wa kò sí wàásù kankan mọ́ ojú aago wa tá a bá wò nísìnyí aago 4 ti lù. sàárì ti tó báyìí ẹgbẹ́ náà wò ní. kọ́dọ̀ ti kọjá orí ìrìnlá fún àwa wà tí wọ́n ṣe dòkó yìí. àwa náà á ṣèlú díẹ̀ bàbá yẹn tuntun àkọjá sẹ́kìtì. ìdá zurita ba'da bayti qabla Muhammad qabla Muhammad wa kabbalika maswahu a'azu min ajraji. bẹ́ẹ̀ bá lọ sí Madina. ẹni ọba ti gbàdàgbà tó lọ Mọ́kà tó wá ní gbogbo ṣe hajj pé ní Mọ́kà àwọn òní lọ Madina jàfá ló ń dáná sa àǹdọ̀rí àti sayyidi jàfá máa ń dáná sa àǹdọ̀rí àti sayyidi rasulun bihi Siratul Hanifa jàfá ó tọ̀hún ma gọ̀ Nuru Muhammad máa ń tẹ̀lé sẹ́yìn àfáwà Nuru Muhammad àǹdọ̀rí àti sayyidi bàbá aládàlú àgbẹ̀lára ṣẹ́kà láì dìbìrì bẹ́ẹ̀ bá ti ráfà àwọn olóòkú alẹ́ brazaki ọ̀rọ̀ àlàdíà bọ́ ọba lọ Mọ́kà tó dé sọ́kọ̀ ọ̀lọ́kì ànẹ́bì yẹn fọ́ kọ́dà sọ pọ́pọ̀ jọjọ ànábì láti bẹ Ọlọ́run sallallahu alaihi wasallam. ẹni ọba lọ Mọ́kà tí ó sì yára sí Ọlọ́run ó tọ̀ ń mọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n dájọ́ mọ̀lídì nàbí lọ́dọ̀ rẹ̀ tí ò wá búra mọ̀lídì ànábì tànábì àfa àwọn sẹ́kàbẹ̀tẹ̀ bá di pé kalẹ̀ lẹ́sìn tẹ́wọ́ gbà á gbogbo tí ń tẹ̀lé lára wa nígbè wọlé. pọ́lísì ọ̀nà fún wọn ní azùmílẹ̀ àtọ̀ráàtì wọ́n kọ́ pálítà mọ́síwálé azùmílẹ̀ àtọ̀ráàtì. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ́rẹ́ ni mo fẹ́ lò. wọ̀lá
ضياء تحت كل ثنية وفاح أنيسا عند كل أفات. أكرمك الله. sínú sọmọdù dáadáa ìdáwù náà pé ẹnìkan lọ arábíyù kan lọ́lọ́ sàtọ́lọ́ kábàrí ànábì ọba tó bẹ̀ ó nílò ń ṣe ọlọ́run bá a bá ṣe lọ́run lójú àtọ̀ wà láyé àáfi ọbẹ̀ lọ́run kì í sì gbà sọwárí mo ti kọlu ọlọ́run nísìnyí wọ́n lọ sí sí mọ́ òun ló láàyè rẹ̀ òun ló lòkù rẹ̀ wọ́n lọ sí ní mọ́ńsára ní filhayati kí màmá tí kà mọ́ńsára ní fi hayati ẹni ọba wa kí mi lẹ́yìn mi bí ẹni ọba lójú náà ni mo fi ọ́ bẹ̀rẹ̀ kó fi rí dì ní. fàfà bàtí nílẹ̀ àìní tùmọ̀ màhàbàtì ní àhàmàdà bẹ́ẹ̀rẹ̀ sílẹ̀ wọlé ọ̀tẹ̀rọ̀tì. ọba wíwẹ̀ àti wọ́n sì pẹ́ yín náà yín sì ń lọ ẹni tí wọ́n mú tó kábàárì àtàbí ti ń sọ ọlọ́run kọ́ ni òun máa ń gbé ọ lọ lẹ́sẹ̀ kẹ́. Allah فرأى محمد صلى الله عليه وسلم قال أدرك الفلان لعلي أقريني وقل له أن الله قد غفر له lọ́ọ̀lẹ́ bámọ̀dì ó ti lọ kọ́ wá sọ fún pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọlọ́run ti borí tì í. شعابك في شرق البلاد وغربها كأصحابك في أمريك صباتي. pè wá sí arájà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì náà máa wà ládé mu ó dùn. bọ́ ọba ṣe fẹ́ràn èèyàn ló ṣe bí máa ó kó bá. ọ̀rọ̀ tá a fà wá ẹsẹ̀ háàkà sọ ọba mi họra ni. tí mo ṣe débò kó tí mo wá dúró ẹ̀yìn èmi wá lérò lòlódù mi. ìwà àmọ̀ mi ṣèṣe mo wá ń pẹ̀ fà ẹsẹ̀ háàkà pé òun ló kó ìlú. òsì díẹ̀ ní òsì díẹ̀ kankan wá. kò sí. àmọ́ mo rẹ dú díẹ̀ mo ráyà kan ní yorùbá láàyè. Ọlọ́run tó jọ ọmọ ọ̀rọ̀ sí. ọ̀nà òṣèlú ìlànà bá darí wá sí ilé. Ọlọ́run tó jọ ọmọ ọ̀rọ̀ sí. ọlọ́run lè fi búra. nítòsí wí fún tí mo rí kà náà wọ́n sì kúrò àrùn bẹ́ẹ̀ sí pé tí mo yá ìlànà máa ń rẹ̀ تبارك الذي نزل الفرقان على عبده. أعوذ بالله من الشيطان الرجيم. nígbà mo wá dé yàyí ọwọ́ ìdókò yìí ọwọ́ nítumọ̀ tó pọ̀ lẹ́mìí mi lọ́wọ́ pa mí lẹ́kùn. Bismillahi rahmanir rahim. lọ́nà tẹ́wọ́ bá sí àfáàní. Tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. تبارك الذي نزل الفرقان على عبده اللهم قدم لنا بين سنجابنا ليكون للعالمين نذيرا. ليكون للعالمين نذيرا. أكرمك الله. sí ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ kéèyàn máa sá fún bẹ́ẹ̀ bá ti owó ṣe ní kálukú lọ lé èèyàn máa wá rú díẹ̀ lọ. Òkú ń tọ̀ wọ́n, ọkẹ́ ni ó sọ̀rọ̀. àbá yìí ليكون للعالمين نذيرا. تبارك تطوف الله الذي نزل الفرقان على عبده. نزل الفرقان على عبده ẹni ó bá Al-Qur'an tó sọ kalẹ̀ fẹ́ rú ẹ̀. ليكون للعالمين نذيرا. ليكون للعالمين نذيرا.
torí kọ́ máa fi kí àwọn èèyàn lọ iná òun náà lẹ́wọ́ àtẹ́wọ́ gbà lẹ́sẹ̀ lọ́sẹ̀ lọ́jọ́ orí àdíṣe bí mo ṣe wá tó kó ìyàdúrà ní ẹyá bí ọmọ ẹbá ń ṣe fún àfá a sì kìlọ̀ fún tọ́ gẹ́gẹ́ bàbá sọ́mọ fáà bí ẹ̀gbọ́sá kúrò àyà bàbá gbogbo wà lù شاهدا ومبشرا ونذيرا أرسلناك شاهدا ومبشرا ونذيرا آمين النبي أرسلناك شاهدا أبي أديني ما لو في وانسي ما لو ما لو جẹ́rìí sí tí wọ́n ń ṣe ní ọmọ láti àlẹ́ ìlú ìmọ̀sáìtìrì ilẹ̀ àmà tàwọn àní ọmọ tó dúbọlé wọn káàkiri pé tó fi kí إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ẹni ọmọ wá ṣe dáadáa tó ṣe tọ́lọ̀ ní ó ṣe wà lọ sọ fún pé wọ́n fún ní good tidings okú palẹ̀ mọ́ oríire kódà ìwọ nìkan bọ́ sóríire ní àrọ́ ọmọdọ́mọ rí ó sì ومبشرا ونذيرا ẹ̀sán ní ẹ̀sán làbá tọ̀gàbárì ń jẹ́ fáwọn kan ومبشرا bàbá tó bí ṣe yí ní mọ́sí ló ń tàdá ẹ̀yìn wọ́n sì tán síbẹ̀ wọ́n sì tán síbẹ̀ alọ́ ló ń tàdá wọ́n sì gbà wọ́n ní ó ṣe yí ní mọ́sí pọ̀ sí ilé wọn wọ́n sì tán bẹ́ẹ̀ ni إنا أرسلناك ní àdúgbò àwọn tí wọ́n ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ yóò wá ní ẹ̀rọ lọ́wọ́ gẹ́gẹ́ ń dọ̀kẹ̀ ẹ̀rú rẹ̀ kọ́ ní oní ọkùnrin àlàfà wọ́n sá kalibati nalibati lakani ọkùnrin bí ọ̀rọ̀ kéwú darí gbogbo àwọn àfáà tó kéwú ní màbìlúbì àdúgbò káwọn fún àlùbá tó wá tó jẹ́ àlàfà زهق الباطل gbé kí o tó tó dé إن الباطل كان زهوقا ìyá tó wá bí Abdulgafari bàbá tó bí àwọn làdáni ni wọ́n bẹ́ẹ̀ kọ́ yàwó bẹ́ẹ̀ àgbọ̀nà mọ́sálásí bàbá tó bí ìyá tó bí bàbá tó bí ìyá ẹ̀ làdáni mọ́sálásí wà máa ta alẹ́ bẹ́ẹ̀ bá sì gbogbo àwọn tí wọ́n máa ń pè ní alẹ́bí ní ẹ̀ẹ́dà wọn máa ń jọ pé ìdàgbé àmọ́ kódà bó kúrú bí ìní báyìí tó bá jọ pé ìdàgbé àmọ́ ẹ̀ẹ́dì wọn àti wọ́n wọ́n lù àná kọ́n ọrùn wọn ó kù ọrùn wọn yọ sọ̀sọ̀rọ̀ sókè èé ṣe kí ni ọ̀nà ìṣẹ́lú ńlá ìlà ìlàlá àbí èsì makrofóònù ẹ̀rí sóró làdáni kù tó bá gbé tó dé إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ọmọ ní oúnjẹ ọlọ́mọ adáyé ọmọ bọ́ sí lọ́wọ́ nàbíra ọmọ ṣe wá sí máa lọ fáwọn èèyàn lọ́dún ọmọ kí ẹlòmíì lọ ọmọ kì í lọ pé tó ṣe yọ̀ dáa àyẹ̀sí kí yẹn lọ kí gbogbo ẹni à ń kì í lọ kọ́kàn rẹ̀ gbà ẹlòmíì kárí máa ń pè mí ní bá wí. orí yóò lè gbà kọ́lá wà láàyè yá ní ilẹ̀ láì gbèdégbèdè yìí wá sí ra jẹ́ òníra àní ọmọ bí sẹ́fàlù èèyàn ni ó sì mọ bí àtúntà dáadáa ọwọ́ akùkọ́lọ̀ mo wá ro kíní òun papọ̀ mọ́ bàbá alákàlẹ̀ ní ìgbàlẹ̀ ọlọ́run tó fún ọlọ́run الذي نزل الفرقان على ọmọ tó fà عبده ìmúránù kalẹ̀ fún ẹrú rẹ̀ ليكون للعالمين نذيرا nítorí kọ́mọ fi kìlọ̀ fún gbogbo ayé kọ́mọ jẹ́ni tí ọmọ kìlọ̀ báyé iṣẹ́ náà làbá bẹ̀rẹ̀ fárí sí ọwọ́ ata náà sẹ́nà ó lé páìpù náà látọ̀dọ̀ àlàjì àgbà àlàjì àgbà lè ti wọn látọ̀dọ̀ àfáàkà ṣéwù látàrí àrẹ́wì bó ṣe wá rí ọ̀pọ̀ afẹ́ ìdòkólẹ̀ كرمك الله الكريم àfáàkà ṣéwù látàrí àdámì níbi àlùbáríkà wọ́n ti ń bọ̀ náà nǹkan mẹ́ta là á fi ń sayé ayakumullah bí mẹ́tẹ̀ẹ̀tọ̀ bá pé láyà rẹ̀ àbúkẹ́kẹ́ kù owó àtowó àtowó bàtálà àtàtún ìṣẹ̀mí
ìsẹ̀mí ayé tó kùnà àyà tó alẹ́ yìí mú afáàmúgà أكرمك الله al-ilmu máàlù أكرمك الله wàsíkà bàmúsálísálà تقبل الحياة علينا العلم مال واستجابة مسلسلا mẹ́tẹ̀ẹ̀ta ìtí tẹ̀mí ayé tó dáa bẹ́ẹ̀sì lélẹ́rí العلم alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ìmà péyàn ẹ̀kọ́ dànù ọ̀sán àtàtà sọ́wọ́fì máa ń ta fàkáhà wàlámíyàtà sọ̀wáfà fàkábítà sáńdákà àmọ́ wà máa ń tà sọ́wọ́fà wàlámíyàtà fàkáhà fàkábítà fàsákà. Masha Allah. bí gbogbo téèyàn bá fẹ́ ṣe àfi kó fi ìmọ̀ pilẹ̀ àfa àgbà fi ìmọ̀ pilẹ̀ ìmọ̀wé wá ṣe ìmọ̀ akálì kan fọwọ́ gbáyà pé mi là fà rẹ̀ ayé òun ti gbogbo ọmọ kéwù tí wọ́n kéwù kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa fi tọ́ lọ. wọ́n sì kéwù wá kí o. níjẹ̀ràn kéwù ọ̀tẹ̀ sílẹ̀ ọ̀tẹ̀ sílọ̀ ọ̀tẹ̀ àfa rẹ̀ wá pọ̀ bí ọ̀gbogbo wọn bá dìde báwọn fẹ́ pẹ̀tọ́ ọmọ ìlú sórí ibú. eléyìí náà tẹ̀lé òun ká lóde tọ̀hún náà tẹ̀lé òun ká lóde lásìkò náà ó sì ní tó ń dìgí ó nínú ẹrù tó gbé lọ. ìyẹn tọ̀ sójú kan ni. èwo ló wá sí. jẹ tán. ọjà dáhùn kan. eléyìí fẹ́ bẹ̀ tọ́ tọ̀hún fẹ́ bẹ̀ tọ́ iná ìlà fi kìlọ̀ fún gbogbo ẹ̀yìn ìyá tẹ̀mí fẹ́ jíga fọ́mọ ẹni ọlọ́lé kéwù ẹtún ní ọlọ́lé ìwé ọlọ́kúnlé máa lọ kọ́ kòsímìtì àbí bábà ẹni ọkọ̀ bábà kọ́kọ́ kòsímìtì náà lẹ́tọ̀ọ́ lérí rẹ̀ àsìkò táàbà rẹ̀ fẹ́ lò ó ló ń kòsímìtì dé nínú rẹ̀ bá wúwú yẹ sí nínú tẹ́ẹ̀nì tí ń rù kí ó lè já tù kú. tuba já kú. تقبل الحياة علينا علم ومال واستجابة مسلسلا العلم ìmọ̀ ní ìpìlẹ̀ gbogbo nǹkan àbá àwọn ṣe àjẹgàfà ń bọ̀ wá mo ní mo fẹ́ fún mọ́ràn. mo lọ́wọ́ al-ilmu. ìmọ̀ gbogbo ń tọ́ bá ṣe fìmọ̀ pìlẹ̀ máa mú nǹkan kan kọ́ kàn mú kíní kan sákì kò fi máa lò káàkiri tẹ́lí bí abájẹ́ yìí ó ti débi tí wọ́n gbìyànjú pé akramakumullah mọ́lẹ̀ ti rí kunna fi alamil awlama. mọ́lẹ̀ ti rí yìí àfàgbà fi ìmọ̀ pilẹ̀ ìmọ̀ yìí wá ọwọ́ wá mi tẹ́lẹ̀ kún òde fọwọ́sọ̀yà pé èmi ni ara mi ló ti gbogbo ẹni tí ọba wa gbẹrù sẹ́wù lọ́wọ́ ẹnìkan èyí gbẹrù sẹ́tẹ̀yìn gbé lọ́wọ́ yìí ní tí ó fi sáájú lọ́wọ́ fi sáájú àlùfọ̀kọ́ mẹ́sàn-án lẹ́nu fọ̀kọ́ alẹ́ ìtí àyà ń jẹ́ fún mi ni pé àṣọ́rọ̀ ń recognize àfa gẹ́gẹ́ bí ápùlù bàbá alájàgbá sì ní oyè tó ga jù láyé ni kọ́lọ̀wọ́ gbà yà lẹ́rù. kùnìyà ìbádìyà kuli ya nabi kuli ya ibadi asrafu ala anfusihim nabi bá gbé ibadi ya ẹrú mi ni alladina asrafu ala anfusihim èyí tó ti tayọ àlàní. لا تقنطوا من رحمة الله. ìmọ̀lá bí tẹ́lẹ̀ òun lẹ́ni tó bá gbé sẹ́yìn lọ́wọ́. al-ilmu. kọ́dà bí ìwé tí wọ́n náà bá ń kà mójútó dáadáa torí kó o lè bí bẹ́ẹ̀dì sàtífíkẹ́ẹ̀tì rẹ̀. bọ́ bá ṣe pé mọ̀káníìkì ni wọ́n náà kọ́ mójútó kan dáadáa kọ́ bá wà lé kọ́ máa rò pé mọ́tò bá ń kọ́ báyìí. ẹ lówó mọ́tò yìí àti wọ́n bá ọmọ ọ̀pọ̀ tí mọ́tò kan ń kọ́ tí wọ́n jọ pé kí ní ṣe mọ́tò ni ọwọ́ ni àáké báyìí ní ṣe ní bọ́ bá ti rí bá dé bẹ́ẹ̀. الحياة علينا bẹ́ẹ̀ bá jẹ́ sí ẹ̀wù tọ́jà bùkátà máa bá wa ní ọlọ́pàá yẹn tó ti ṣe tálíbíyà fún. wàmánù ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá ní màbí bàbá tó ná okùn tí ọmọ ti lò ó. استجابة مسلسلا òbí bá ọlọ́mọ pé
gbé ànábì ní ìdìde lónìí nísìnyí tí ó fi sínú mùjíza rẹ̀ owó wà nílẹ̀. Fún àjọwọ́ nìkan ọrọ̀ ọlọ́wọ́ sànú àfáàgbà ó fi ọrọ̀ kún un. Látara ìmọ̀ academically kéèyàn ó ṣe tíra aláyàmù dídálà ní wákàtí kan gbogbo ọlọ́pọlọ ayé lónìí tó lè dán bẹ́ẹ̀ lọ sí. Náàwà nínú náà nìrábì tó sì gbọ́ báyìí kó nàìjẹ́ tó wá ṣe nílé rẹ̀ tá a ní màrájì òfà bẹ́yẹn bá kọ nǹkan lónìí tí ò fi màrájì rẹ̀ àwa á sọ fún pé ẹ ṣe kọ́lọ̀ lọ́tẹ̀ ti bá débi bẹ́yẹn bá kọ rájì ọ̀kan lónìí wọn ò fẹ́ gba tẹnìkan máa fi kẹ́yìn méjì mẹ́ta kí wọ́n ẹnìkan ṣoṣo àfáàgbà ṣe ò dábì àdábì ọwá kòkó ọwá ṣe àláyàmù ìgbà tíra náà lóga grammar Arabic grammar ìmọ̀nù ìyí mú jẹ́ ìmọ̀ lóga bẹ́ẹ̀ tó wá bọ́ sí ìmọ̀ márífà èyí mú sì ju ìmọ̀ tọ̀hún nìlọ àfáàsàn tí màmá ń bẹ lára yìí tẹ́yẹ̀ bá ní ìmọ̀ tààrà kò ní ní ìgbéraga empty barren make it great. Doctor. Ẹni ẹ bá ti rí tágbàjá rẹ̀ bá ti pọ̀ jù tí bàrí ẹ bá pọ̀ ẹ fura sí ìfùrùgbà gbòóni. Yọ̀wọ̀ ajásẹ̀ gẹ́gẹ́ aṣọ. Ẹni ọba ní tẹ̀sùbá àwọn tí wọ́n máa dámúrì yẹn ń bẹ̀ òun èèwọ̀ ọ̀sọ̀ tó dáa èyí àgbàlagbà ní. Aṣọ wọn mọ̀ nǹkan ní tó. Àwọn tí wọ́n dámúrì yẹn jọ òun ẹ̀ ní rí. Ẹni ọba ní tẹ̀sùbá tí wọ́n tẹ̀wọ́ sí tó bẹ̀ ṣẹ́bà yìí lórí kọ́mọ lọ. Aṣọ lè nídà. Gbogbo àwọn alágbàjá pé kí àtúbọ̀tán wọn kí àtúbọ̀tán àjàwọ̀ alágbọ̀n. Ẹ̀yìn àgbàlagbà ìjàwọ̀ alágbọ̀n lọ́wọ́. Kálukú wọn lọ sọ kálukú di ńdọ́ sọ wọ́n dà lọ́gbẹ̀ yẹ. Oṣù jíjà bá mọ̀ sálé sálá. Àfá ọlọ́run ò bó ṣe ṣe fáfá àgbà ara mi ń kẹsẹ̀ sáńdòkó yìí. Ọlọ́run ìmọ̀ àfọ́bùtò kẹfàárí ètò ọlọ́run bá fi kún. Oṣù jíjà bá mọ̀ sálé sálá. Bẹ́ẹ̀ bá ti á rí mo bá ti á rí rẹ̀. Ọlọ́run àfáàgbà tí wọ́n believe in quality not quantity. Mashallah. Alájàgbá believe in quality alájàgbá believe tẹ́ bá mú àyà kan lọ́wọ́ wọn jọ tinútòde wọ́n wá tọwọ́ gbọ́ ọ̀pọ̀dọ̀ rẹ̀. Bàbá tí ń kọ̀rẹ́tì Yorùbá bàbá ń kọ̀rẹ́tì Yorùbá ẹnìkan sọ̀rọ̀ ó ní ìyẹn sínú bàbá lè kó sọ fílẹ̀ ìyẹn ó ń fi ìyẹn ó sì papọ̀ tẹ́yàn bá fàmì sí Ìlú wá sí kìjàgbà kò sálé sálá. Ìmọ̀ wọ́n èé fi ṣe fàárí kọ̀sáàmà kò sí fọ̀kànbalẹ̀ lórí ẹ̀ àwọn àmọ́ ké lọ́nà ní ẹ̀wà wò kàn bẹ́yàn bá nímọ̀ dáadáa ọkàn rẹ̀ ọ̀rọ̀ bẹ́yàn bá nímọ̀ dáadáa kò ní máa fojú kéré ẹnìkan torí kò síbi tí ó lè gbáyọ́ lọ́lọ́wọ́ lè gbáyọ́ kí ni olùgbé yìí lẹ́nu Imam Malik ní ọ̀yà rẹ̀ mú lọ lé bí ìyá bàbá tó bí dàgún lásì ní tìtorí pé bíbí tó fi ìyá rẹ̀ ṣe dúdú kìí ṣe ìbí wọn Samara ọwá fílẹ̀ pé ìgbìmọ̀ mọ̀ fẹ́ ìlú ilé ìyá wa sọ fún pé Ìyàkúnù lọ́kọ́ ìfìṣẹ́. wọ́n ìyàkúnù lọ́kọ́ ìfìṣẹ́ mọ́ sí bẹ́ẹ̀ a lè róore lára nínú kòkò dúdú láti ẹ̀kọ́ funfun ọwọ́ jáde lọ ṣàfihàn nígbà tí ó fi darí ìyá rẹ̀ lọ́wọ́ mú lọ́dọ̀ àfá Rọ̀bí nígbà wá dọ́dọ̀ Rọ̀bí ìyá wa ní ta'allam min adabihi ọgbọ́dọ̀ àkọ́kọ́ ta'allam min ilmi ta'allam min ilmi ládàbí ara rẹ̀ ní ọkọ́kọ́ jẹ́ rẹ̀ ní ọkọ́ kó tó kọ́ ìmọ̀ ara rẹ̀ ìgbà tí ó fi wá kú ọ̀pá tí wá ṣẹlẹ̀ ní Mẹdínà òun lọ́kadà rí sí
kò sí bí kò lè kéwú gbẹni tí ń wẹ òkú tọwọ́ rẹ̀ wọ. àbí òkú tí ń wẹ̀. kí wọ́n láṣẹ nìkan ní ẹjẹ́ áké ní ágé mọ̀ ní àní gé mọ̀ áàdì abẹ́ àbíká sípò àrùn ẹ̀bí ó ti ṣe ó ti sọ tí ó ti ro tí ọ̀dà kò rẹ̀ bẹ́ẹ̀ bá ti nà á nìsín lẹ́gba ọwọ́ rẹ̀ ọjọ́. èyí akọ máa ń kéwú gbà mí ọkọ máa ń kéwú gbà mí ọlọ́wọ́ sì gbé yọjú ọlọ́ ṣe sùúrù ọkọ̀ kan rẹ̀ balẹ̀. alájẹ́ àgbà lájẹ́ àgbà láfíà lájẹ́ àgbà láfíà. kọ́nà bí ẹlọ́ ní ìgbéraga wọ́n sì máa wò ó wọ́n lọ́ ní ìgbéraga ẹ̀dà púpọ̀ ẹ̀yìn náà wọ́n àtàmà hàn yóò padà hàn ọ̀sùn padà. ẹ̀sẹ̀ ní tìmí yípadà máa hàn ìdí ọ̀padà hàn ní pé yípadà lápá fáwọn onígbéraga. Allahu akbar. mo ní ní tẹ̀sí lọ́wọ́ máa sí gẹ́rù sí ní. ìmọ̀ làfàgbà fi kìlẹ̀ ẹsẹ̀ ọwọ́ àfọwọ́ kù wọ́n làfàgbà apara fún ní fọmọ kéwù ọlọ́wọ́ ọgbọ̀ lánàbì àgbàdìgà ìdájọ́ ọ̀gọ́ ọ̀rọ̀ àfà tọmọ kéwù ọ̀sẹ̀ kárí. ẹ̀yin náà wọ́n máa sì jìjà lọ́mùsálísálà علمه ومالا واستجابة وسلسلا. Asiki. Wọ́n máa jákò ráìsì kalẹ̀. Wọ́n máa jákò ráìsì kalẹ̀. Wọ́n máa tó mọ́tò ṣíò kí ó fi dé tasẹ́ níṣẹ́ nìkan ní àfáànù ẹbá tó dé rẹ̀ ẹ̀mọ́ ní mọ́tò wà sí ká ní bí èyí ní ta mọ́tò nígbà òun náà padà wá lọ mọ́tò gbẹ̀yìn ayé bọ́lọ́lọ́mù ṣe. Àṣíkò lè tí olówó gbà wọ́n ni. Nígbà bàbá gba rìsáà. Òwe ìrántí rẹ̀ ń lù gbà wọn. Wọ́n gba rìsáà bìdáni. Káwá tí wọ́n fún wọn ní dòkòrà ní honorary doctor. Ẹ̀rọ lọ́kùn kan wá ń sọ pé kéèyàn wá gbé kìíní lérí láwà. Sọ́kùn kò sí táwọn èèyàn kàn dẹ́kun èèyàn sí. Ṣé wá tún káfọ̀ wá sọ kìíní sọ̀rọ̀ bí fún ọlọ́wọ́ wa sí ẹgbẹ́ wá règbè ègbèrègbè. Ẹnìkan wá ń bẹ Mr. Nàìjíríà. Ọwọ́ fẹ́ fún wọn kọ́ àwọn àfà lóye wọ́n wá pe ẹrú ọlọ́run èyí ọfẹ́ fún lóye ládé wọlé ẹlẹ́rìí mi ń bẹ lọ́run ọ̀pùrọ́ ni ọ̀nù o ẹlẹ́rìí mi ń bẹ láyé ájàbọ̀lá òkè aládàáwà mẹ́ general secretary sáfìdá national muslim youth ìlú wà lóye àfà nígbà wọn wà á ṣe wọn wá lè mí kí wọn á ti bọ̀ lọ́rùn ìsídé alhamdulillahi rabbil alamin. إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا. nísì ń wò níbi dọ́tàlá tí àgbà ti bọ̀. àyẹ̀pẹ́ lérí ọ̀rọ̀ ara bẹ́ẹ̀ náà ni kíkálukú òdì ìhùn má pẹ́ lérí ọ̀rọ̀ mọ́. má ní ẹsẹ̀ mi pé mo fẹ́ lọ sọ̀rọ̀ sí gbogbo ẹni ọba fẹ́ ṣe wá sí tó níyẹn lẹ́mìí yóò sì sọ. iṣẹ́ ọlọ́run lọ ń jẹ́ líyà kún lẹ́lẹ́ ààrẹ̀mí nínú bíra má di èyẹ lẹ́mi lọ́wọ́ sí wọ́n wà gbá wọ́n gbà lónìí má di èyẹ lẹ́mi lọ́wọ́ sí iṣẹ́ ọlọ́run lọ ń jẹ́ Allah 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 ma'alana ma'ula siwa àbágbàlùfà Allah 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 ma'alana ma'ula siwa àwòsí gbà mí má dàmú yàn ọ wà á tako ọ padà gbà bẹ́ẹ̀ ni bí sànà àmbá dàda bí sànáà bá dàda lẹ́gbẹ̀ẹ́ náà nítorí ní kò ní ṣe nǹkan wá padà. Allah 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 àbáwọ̀ kìkàbárì dáyé gbọdọ̀ fọ́lá ẹni tó bá ti ṣe ọlọ́run kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó wo pé kò síbi ọlọ́run ò lè gbáyọ́ ara ni ẹlòmíì tí ó ṣe nǹkan míì má bú o kọ̀míṣà kan ọ̀kan mọ́nẹ̀ wọlé àtàdún máa ń nà ó fìlà ó sì lè wáyé òdú mi báyìí bára bá níyàn kò ṣe é bú
torí àsìkò tó ń bù ní bóyá ara ní ní. ara ní bóyá ara ní gbà náà. kò ní tí ó ṣe sí. kò ní tí ó ṣe sí ni. béèyàn bá ní kò sí tí ò lè sà tí ò lè gbé bà ẹni tí ọba jí sí ọlọ́run kọ́kọ́ kẹ ayé ọlọ́run pẹ́ kọ́ lọ tààrà kó sì tù jẹ́ẹ́jẹ́ nínú àmọ́ àbíkí ọlọ́run fún fàmẹ́bì ọmọ ìkọlù àgbàlẹ́ àgàdàbí ọmọ àṣàmì àtàlẹ́ àgbàlẹ́ àgbàlẹ́ tí mo fẹ́ wí kọ́ أكرمك الله وما علينا إلا البلاغ المبين وما علينا إلا البلاغ المبين ẹlẹ́kẹta ọlọ́run tó ti sọ̀rọ̀ ní ìrìn ìtọ́jú ọ̀sẹ̀ tí mẹ́ẹ̀ẹ́dógún mi ti ń lò òun ní gbígbàdúrà kéèyàn ó wí kó sì máa rí bẹ́ẹ̀. istijaba. أكرمك الله sáwí tẹ bá ní tí máa ń lọ tí máa ń bọ̀ tí òkun ọlọ́run fi ń gbàdúrà síbẹ̀ náà. بالعلم èyí wù làwọn èèyàn wá sì gbọ́ lónìí lásán dágbára. kálukú wa ń wá kí. èyí wù làwọn ìsìnjábà ń la sì gbọ́ làwọn sọ ní àgbẹ̀kọ̀rọ̀ lágbára kún un. àbíkẹ́ yẹn ọ̀tẹ̀ òní ọ̀tẹ̀ ni o. ọgbọ̀dọ̀ lágbára kún un. láwọn èèyàn jókòó wọn jọ kọ́ wọn dámọ̀ síbẹ̀ náà. béèyàn bá lágbára kún un kò ní ìsìnjábà làwọn àfáàrí sí gbígbàdúrà míì gbígbàdúrà bẹ́yẹn bá ní bó olóṣèrí kọ́lọ̀mù ó sì máa ti yọjú sólú ẹ̀ ńlọ ọkùn bí ó ṣe dé kọ́lọ̀mù ó sì gbó lọ́nàdé ẹ̀wọ́n mú wà lẹ́jẹ́ àgbà ọlọ́run ṣàánú wọn àbí agbára ìsìdágbà gbígbàdúrà làwọn àsìkò yé sí agbára ní kálukú wá kí bẹ́ẹ̀ sì ni dáyé nídìí ẹ̀ ẹni tí ò jí sí ọlọ́run nídìí ẹ̀ ọ wá dìpẹ́ǹdì lórí ọ̀nà tí kálukú bá fẹ́ fi wá tiẹ̀ kí ó ní ìsìnà láti fi wá. آمين بالعلم ترى العالمين جميعها بالعلم ترى العالمين جميعها ìmọ̀ tí máa ń bẹ lára èèyàn ló fi darí gbogbo ayé ìmọ̀ là á fi darí ayé. وبه تنال محبة وجلالا bí tàlẹ́nu mahabata wa jalala ìmọ̀ ní jẹ́yìn ọmọ ní respect tí wọ́n mọ̀ pé ń bọ̀ wá àfà ẹnìkan bọ̀ àfàdùn àfàdùnjàfà àtẹ́yìn àtẹ́wú nílùú ìlú ìdàkúnwà kanáà. sawa al-madhu wa dhammu sawa. sábà lọ àti kíni àtẹ́wú lágbádá lóyìn mi tọ́wọ́ àtẹ́ síbẹ̀ ẹ̀sá sí ti lè mú yàn ọ́ tí ọ̀rọ̀ gbọ́n tí ó dá sí gbọ̀n. tí ọ̀rọ̀ gbọ́n tí ó dá sí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá yìí ni wọ́n wá pé ó tó báyìí ó rí báyìí ó dà báyìí ìyí náà wà rò pé òun tó bẹ̀ káàbá gbà sì ní wàyí kúntù láàmú òhò ṣe ń fa iná òhò ṣe nà bá ń tà àlàdé yìí rọ ìmú mọ̀tàfà. كنت لم أحسن فإنهم أحسنوا bẹ́ẹ̀ni ọ̀bá dá àwọn wọn ni dá àwọn ẹni ọlọ́run ni. وأنت لديهم راحم متفضلا èémú ẹlòmíì lè kú yẹn ní sásìkì lè mú ogún ọ ẹni ọba ṣe ń tí ọ̀dà fún ọlọ́nìí mọ̀ sọ́dọ̀ káàrin yẹn yẹn àbí mọ̀ àbí bá ta ó gbà má àṣà àyẹ̀kú nàbà bí dọ́gba yẹ̀wò mọ̀. máa ó lè máa kú ọlọ́nìí kọ́ máa ṣe bákan lónìí ìdọ̀tá yẹn yẹn wò. no condition is permanent wọ́n mú ní ẹni mi yẹn kì í bí ewu. ṣe kó kọ ẹgbọ́ sọ̀rọ̀ fún ọ ní nínú eku rẹ̀ ó rí nǹkan mú bẹ́ẹ̀ ó rí dáàtìlà ń fàtìlù aláìyàwó mi nà tán bàlá abọ́dà rà àmàlù ànílẹ̀ alájà kan. عداتي لهم فضل علي ومنة orí ìdá tí ẹni tí bá gbọ́ lójú ọ̀nà tèmi tó lóun bá mi sọ̀ tálà ń fádìlù علي ومنة ọlá jùlọ lérí mi ọ̀tà mi lọ rẹ̀ púpọ̀. ولا أبعد الرحمن عني أعاديا láàmú àdàrà mẹ́nu àní àádìyà ọlọ́pàá ọ̀tá dìnnà sí mi.
yọ̀ mọ́ wá bí o kù sí. wàhùn náà fàṣù ní fálítà náà ètò àlìyá yóò wá mọ́ wá bí o kù sí gbogbo bí o kù sí lè sin sí mọ́ wá káàkiri ìbẹ̀rẹ̀ lọ́wọ́ àtúnṣe ló kù mọ́ wá lọ àdúgbò náà ákìlú khayrun min sadiqin jahil. ilé ẹ̀yà bá ń ṣiṣẹ́ kan tí wọn ò tí ì rẹ ní kú ilé ìlú rẹ̀ níṣẹ́ òun ìta mi. wọ́n ti mú bẹ́ẹ̀. bìgáàdì ẹ̀yìn àti ebi sí bákan náà. ìwà ṣe pé kéèyàn wá dé ìsìnkú bẹ́ẹ̀ tí ń ṣe dáwà pé kí ní ṣe kí ló tiẹ̀ wí náà. wàhálà rẹ pọ̀. tọ́ba ti wí tó wí nídélẹ̀ ó rí ibi tó kù sí ó sì tún. ó tún ṣe. àìsí lọ́wọ́ àti pé ìwé tó kù pé wọ́n tún bí wọ́n gbà. a ti gbé wílẹ̀. nínú àwọn nǹkan tí pàmílà fún gbàgbọ́ fi déjò bó kò kẹ́rọ̀ pẹ̀lú àyà yẹn kò dúpẹ́ ha babalábẹ́ mi ní gbogbo ẹ̀yìn àgbàlagbà ní àwọn èèyàn ti dìde sáà kọjá sí pé wọ́n wò kúrò wọ́n dá wáyé wá. ọlọ́run o. La ilaha illallah. ọlọ́run mọ̀ sí ìdìjọ́kọ́ lọ́dọ̀tò làbúrà rẹ̀. Àmín. àmọ́ tí òfin ní rí bẹ́ẹ̀ náà làbá ti mú lọ́wọ́ yìí àáfà ń yọ òróró kò nu ẹran. Allahu akbar. kálukọ́ máa yọ òróró kó fẹ́ràn àwọn àbá wa òróró òróró ni ṣé ewu rẹ òróró ni gáàrí. ọ̀gá rẹ tọkọ níṣẹ́ òróró ni àwọn òbí rẹ àwọn ni wọ́n mú ọ lọ́lẹ̀ pé òróró ni ìwọ ni ọkọ̀ ìwọ tí wọ́n kú òná ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn gbogbo olókù bàbá wa lágbóni ìyàbá wa ṣe é pè é lẹ́yìn náà wọ́n ní ìyá bí ọ̀tán ṣàdúrà fún ọ bàbá kì í ọ̀tán ṣàdúrà fún ọ tí ń dé pè rẹ̀ ní káyé ṣe. kò sí ní dé pè rẹ̀ ní káyé ṣe. wọ́n á ti mọ̀ wá ara rẹ̀ fún mi kẹ́ni tó yẹ. àwọn onímọ̀ tẹ́ àǹfà àwọn ṣe àgbẹ̀lẹ̀ fà àkú ọdún. àgbẹ̀lónì ìtì lórí pé àǹfà so ara rẹ̀ mọ́ tó wo ìpìlẹ̀ dáadáa wọ́n ń rárá wọn pẹ̀lú bí ó ti tó ìlú ti jáde. lọ́wọ́ yìí ọlọ́run lọ́wọ́ yìí. àkọ́kọ́ mọ̀ ní ìta àkọ́kọ́ kọ́kọ́ sẹ́ni lálẹ́ ní láyé yìí bàbá ti ṣe wá sí wọ́n ti ṣẹlẹ̀ látọ̀lẹ̀ kárí ẹwà wò. ọmọ mọ́lì bí. ẹ̀yìn ìkàlẹ̀ wá kún ọlọ́run lọ́wọ́ lára àfá ìtẹ̀jẹ́ ìlọpẹ̀lẹ́ ìdíṣẹ́ ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta pátá ẹ̀yẹ lọ fura sí ìṣẹ̀mí ayé tí ó dùn lẹ́ni mẹ́ta ní òkèèsì èyí ò ní màdá ọwọ́ aṣeéṣe kéèyàn ó ní níwọ̀nba ọlọ́run ò ní tú àṣírí rẹ̀ nígbà tí ìkíláàsì bá tẹ̀lé ìkíláàsì sincerity ẹlẹ́ẹ̀kejì jíjẹ mímu níná lílò tọ́nà máa ti ń ṣe rọrùn fún yàn ó ní wojú kẹ́mi bá ní wí yìí lábáyé ò ní fún mi lówó bọ́yẹ̀ bá ń bẹ kò sí bí ó ṣe dì í kò sí bí ó ṣe dì í kò sí ní tòní sórun mi sùn níbi tá a wà yìí kọ́ wọ́n rí irú mi náà nígbà tí wọ́n ọ̀rẹ́ nínú. àwọn ọlọ́pàá ti wá dúró ó dúró dé bàbá ní wọ́n ní àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n àṣà ìsìlámù ìta kọ́kọ́ sọ tẹ́lẹ̀ tó wá ní ọ̀rọ̀ yìí wọ́n àṣà ìsìlámù àdàbí ìyà wọ́n làwọn kan wá wọ́n sọ wá dọmọ kéwù rẹ̀ àwọn òsì kéwù lọ́dọ̀ rẹ̀ bí ọba ti lu àdàbí ìyà rẹ̀ bàbá ní ẹsẹ̀ tí ń gbẹ́ náà nì bàbá kan gba àdúgbò mo ní ó ti yá àdàbí àdúgbò mẹ́. ó ti kú ọmọdé àti yọ nígbò tí gbé ẹ̀mí ìkásí lọ́wọ́ ni èèyàn gbọ́dọ̀ lẹ́mí mo fẹ́ mú yẹn lẹ́rú ọ̀wájá àwọn tó wọ́n gbogbo yóò tó bá ṣe mọ́ mẹ́rin pé mo fẹ́ mú lẹ́rú ọ̀dújọ́ àwọn tó yọ lá ẹ̀yìn sí ibà ọlọ́wọ̀n dáyé ìfẹ́ nìkan ẹnìkan ní ìlànà ẹnìkan ní lòdì ọ̀gá má fojú kú
gbogbo bọ̀ yìí máa bọ́ bá bọ́pẹ́ bọ́ yẹ nìkan ń bọ̀ wá lọ́la. Bọ́pẹ́ bọ́ yẹ nìkan ń bọ̀ wá lọ́la. Ẹnìkan nílò ní ẹnìkan lọ́la ní ẹnìkan nílò ní. Àfa àwọn ṣẹ́kàpẹ́ àbídì Ọ̀yọ́. Àní ẹnìkan nílà ẹnìkan lọ́la ní ẹnìkan nílò ní. Ọ̀gá wọ́n fojú kú gbogbo yìí máa ọpẹ́ bọ́yẹ nìkan ń bọ̀ wá lọ́la. Ọpẹ́ bọ́yẹ nìkan ń bọ̀ wá lọ́la. Ní ibi àjòkó sí ìyàníyàn kálukú lọ́wọ́ máa fi ṣiṣẹ́. Bàbá wọn lọ́kàárùn-ún ni àbọ̀dọ̀ àbọ̀gbẹ̀dàbárì ni àwọn òjòkó ní wọ́n sì fowó ránṣẹ́ sáwọn. Ẹ̀yin náà ń tàbí báríkà bàbá tó bí yìí ni bàbá ọlọ́run àbí bàbá bọ̀lá sàdúrà. Àlẹ́jáde ní kọ̀. Àlẹ́jáde ní kọ̀. Àjọṣe Yorùbá tó sọ nìyí pẹ̀lú bọ́ọ̀dà ní aláìní ìbílẹ̀ náà. Àṣé o ṣàfẹ́. Yorùbá tó sọ nìyí ẹgbẹ́ bàbá wa Alhaji Abdulaziz. Kọ́dà lè kéwù Yorùbá tó sọ nìyí nà ìsàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tí kẹtìmọ́tì àjọṣe pẹ̀lú. Bóyá lẹ́yìn tí ìlú yìí bóyá bí ìlú. Bóyá bí late 80 or Ọlọ́run forí gbígbà náà. Ìjà àbúrò mi sí kọ́. Òfin náà níta àfẹ́niyẹ́tọ̀ náà jọ sí ìtẹ̀nà àfẹ́sọ̀. Orí ìdí èyí, Ọlọ́run àfáà wa Sheikh Abdul Ghaffar. Gbogbo wa ta pẹ́lẹ̀ ní ta wá síbi ta wá ní ta Abdul Ghaffar. Òní òkùn lòdò dáwáíwáí. Àti dáyé àṣẹ báyìí. Lọ́dún ìkòsí wá dúró lójú kan. Gbogbo ìmọ̀ràn yìí dàkú gbà mú. Wọ́n lè bẹ̀rẹ̀ àga rárá. Kò sí ní. Ní tẹ́lẹ̀ kò ní o lè kólẹ̀ fi sísìn. Kò ní kò sí ní àbọ̀ lè kúlẹ̀ fún. Wọ́n pákéjì bẹ pákéjì. Bẹ́ẹ̀ ni bàbá òkè àbọ̀. Kí ló lọ ní òbí tí ẹ̀tọ́ Mágàjí ni gbogbo àtàtà àkọ́rílẹ̀ yìí ẹnu wọn là á fi ń bọ̀. Àkọ́rílẹ̀ wọn máa ṣe ní Màhásì lókùnrin lọ ààrẹ. Ní pọ́kẹ́tì dáadáa ní. Àmọ́ ẹbí kọ̀ fọ́kùnrin àtúnyẹ̀ lọ́kùnrin wọlé jìnnà. Pẹ̀lú òkú Ọlọ́run, Ọlọ́ládé àgbà. Ọlọ́ládé àgbà, bàbá ti parí gbogbo ẹ̀. Ọlọ́run kan wọ́n sọ pé báyìí kò tó nítorí ọ̀tẹ̀. Wá síta bẹ̀rẹ̀ náà ti parí ẹ̀ wájú Ọlọ́run. Tí ò yí ọ. Nígbà tí wọ́n kọ̀kọ́ orí ìlú. Àkọ́rílẹ̀ bẹ̀rẹ̀ ti ní Màhásì lókùnrin lọ. Nuru Muhammad. Torí ìdí èyí, àfáà Sheikh Abdul Ghaffar. ولم يبقى فوق العزم لحما ولا جلدا. Ọlọ́wọ́ wọlé àfáà wa tó tọrọ àdúrà ni. أكرمك الله. وكيف إذا يا رب بالنار كبت ونارك لا يتوارى الحجر الصلب. Afọ́dálẹ̀ àlọ́sàdúrà. أكرمك الله الكريم. Ó sì ṣe sí Ọlọ́run jọ ṣe lára rẹ̀. آمين. Àìsùkà rẹ̀ gádùn. أكرمك الله. Iṣẹ́ ìlú kò ní nira. Àyẹ̀kú nira àtijọ́ àti ní onínira. Gbogbo tí ń jẹ́ àwọn ìṣòro. الدهر سينما والخطوب كوافل. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. والعيش غدا والأمان حفني. والعيش غدا والأمان حفني. Ọlọ́run bá kẹ́ bàbá mi mufti àná. Allah Sheikhana. Bàbá mufti ẹlẹ́ẹ̀kẹta. Mọ̀nyà. Àdáàrù sílímù. الدهر سينما والخطوب كوافل. Àdáàrù sílímù. Ìgbà fúnra rẹ̀ lọ́wọ́ jọ̀ọ́rọ̀. Kẹ́yọ̀ lò gbogbo lọ́wọ́ lọ́wọ́ kọ́lọ̀ rí bàbá lábẹ́ mi àràtọ́lọ̀ ń dámẹ̀. Kò sí ní Bàbá parẹ́. kí ní màá rò pé ọ̀sẹ́ ní kankan nínú gbòòrò wọn. Kò sí ní parẹ́. Kò ní parẹ́. Ìkìláàsù mú. الدهر سينما Ọjọ́ pẹ̀lú bàbá
bàbá kú ní gbogbo àwọn àgbàlagbà sóòrùn náà lóru àkíyè àsìkò yìí làwọn tó dé mọ̀ lílì. Àdàrú sí mọ́. Bàbá Alí Jàbàtà. Gbogbo àwọn tó ń lọ lògbà nù ní Ọlọ́run wá sẹ́yìn kù torí kẹ́ ẹ̀ tún kan ṣe nǹkan fẹ́ kẹ́ ẹ rí ọ̀kan náà. Àdàrú sí mọ́. wọ́n lè kùtù kàwá fi lọ́wọ́. Àdàrú sílímù ìgbà yóò rọ̀ fún ọ yóò rọ̀ fún gbogbo ẹni wáyà. Ẹ̀wà ní máa lò bí bó ṣe fẹ́. Wọ́n lè kùtù kàwá fi lọ́wọ́. Àkọ́lọ́ mọ́jọ orí ewu àárín pẹ̀lú ewu ni ọlọ́wọ́ máa gbé ọ lékèdè. wàlá ìṣúgà Wàlá àìsùn gẹ́dùn gàdájà tó lè àìsù. Bí wọ́n bá fẹ́ jẹ lọ́mọ ajẹ́ alájẹ́ àgbà, bí wọ́n bá jẹ ẹran ni ó ṣe é fọwọ́ já. Wọ́n kò tiẹ̀ wá líle. À ń dì mọ́ egun àbí? Kọ̀dọ̀rùn. Ẹ dákun egun nílẹ̀ ẹkún fún mi. Èyí tó Wọ́n sì á pín egun fún ọ. Èyí tó gbẹ ẹran tálíkà Nàìjíríà. Nàìjíríà lọ ya olùsíwá. Èmi ò rí ìrántí ní ẹran láyé àfi Nàìjíríà. Àwọn ọ̀rẹ́ tó kóra rí wọ́n kó ẹran tútù sínú gírígìsà ni. Èdè tí a bá fẹ́ jẹ ni wọ́n sì. Àmọ́ kò ṣèyàn lálejò tó kẹ́ran dídí mẹ́ta síbẹ̀ ẹ̀ kí o ti fẹ́. wàlá ìṣúgà wọlé àmàlí ẹ̀kọ́ fàdí. Wàlá àìsùn ká tó ní ìgbésí ayé rọrùn. wàlá ìṣúgà wọlé àmàlí ẹ̀kọ́ fàdí. Wọ́n lè máa ní ọ̀hún fàdí. Bọ́ bá ti ń fa ọlọ́wọ́ di ọmọ tó lọ́wọ́. Bọ́ bá ti ń lu ọlọ́wọ́ di ọmọ yọ. Ṣé wàhálà kẹ́kọ̀ọ́ wọn rárá sí ọlọ́wọ́ náà ṣe bẹ́ẹ̀ gbogbo wa náà. Bárìkọ̀lá yà sá. Wọ́tọ̀ iná kàmọ́kìdì nínú ìwé fàkìrì wọ́n ní àhàwálì tó fasalima. Ọ̀dà bó ṣe ṣe bẹ́ẹ̀ kí àyà bàbá fún wọn kí àyà bàbá. Bismillahir rahmanir rahim. Ìyàfẹ́ àwáwọ̀ ọlọ́run máa fi fẹ́ sọ gbogbo wa. Wallahu alladhi la ilaha illa hu. Alimul ghaibi wash-shahadati huwa ar-rahmanur rahim. Àfá Abdulgafari sanwó àdúrà náà. Wallahu alladhi la ilaha illa hu. Al-Maliku al-Quddus as-Salamu al-Mu'minu al-Muhaiminu al-Aziz الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. Ẹsẹ̀ ámì jàmá. Ẹ wá dìde lẹ́ẹ̀kan ẹ sanwó sàrà rẹ̀ fàáfà. Ọ̀ya ẹ dìde lẹ́ẹ̀kan náà ẹ wá sanwó rẹ̀ fàáfà. Àmín. Àyà táwa fi tilẹ̀ náà ní aláwà fi dìde. Ẹ dìde lẹ́ẹ̀kan náà ẹ lọ sanwó ẹ̀. Kó kálukọ̀ wá sábà kó sì dání ẹ̀sìn. Wọ́n ti sanwó ẹ̀sìn náà bá kéde tó lọ rẹ̀. Kó kálukọ̀ wá máa sì dání ẹ̀sìn rẹ̀ ọlọ́dún ọmọdé nínú kéèyàn. Àfa Gàfárì ọlọ́mọdé òkú báyìí. Ẹ tí ì bá ti débẹ̀ tètè débẹ̀ kó tó yọ lẹ́nu mi. Yọ yọ lọ́kàn mi lẹ́sìn. Àfa Gàfárì. Bàbá alábẹ́ni ọ̀sàdúrà kọ́. Bàbá ti dé bàbá ayà. Mọ̀sẹ̀ wá wù mí wù náà tó ké tàbáraka wọn náà láti tàbáraka الذي نزل تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا
العزة عما يصفون نمزلا وسلام على المرسلين والحمد لله رب العالمين. Subhanallah.